Hello. Hello, ẹ̀yin èèyàn mi. Ó lágbára gíga o. Ó tẹ́lẹ̀ńkẹ́jọ o. Ó ga jù. Ní àwọn òpè. Gbogbo àwọn tó ń lépa Naomi. Naomi sọ pé, Naomi ṣe báyìí. Naomi sọ pé, a ti sọ fún Naomi pé tá bá tún gbọ́ pẹ́rẹ́ fáwọn ṣìkàṣìkà, wọ́n ṣèkà tán. Wọ́n wá síwájú Naomi. Wọ́n wá sọ pé àwọn wá tọrọ ìdáríjì. Irú ìdáríjì ò pálapàla wo ni? Irú ìdáríjì èké wo leléyìí? Irú ẹ̀bẹ̀kẹ́bẹ̀ wo nìyẹn? Àti àkókò ti sọ fún Naomi, a ti kìlọ̀ fún pé tá bá tún gbọ́. Because tí ó bá ti jẹ́ pé àrífín tó ti wà nínú, àrífín yẹn ti pọ̀ jù. Pàápàá jùlọ fún kábíyèsí. Kí kábíyèsí sọ fún wọn. Inú tí ẹ ń bí gbogbo àwa tá tí ẹ ń ṣiṣẹ́ yìí pé ṣé ọ̀rọ̀ yìí àbí nǹkan mi? Ṣé pé ọ̀rọ̀ yìí ṣó ti ẹ̀ ń dọ́dọ̀ kábíyèsí? Ṣé àwọn èèyàn ti ẹ̀ mọ̀ pé nǹkan tá à ń sọ yìí? Àbí ṣé kábíyèsí àti gbogbo àwọn àti Queen àti Naomi ṣé wọ́n mọ̀ bá ṣe ń hustle fún Naomi àti fún kábíyèsí ní ààfin? Torí tó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá pé bí àwa gan ṣe bó ṣe ká wa lára ló ká kábíyèsí lára. Ó yẹ kí gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn yìí ti die down now. Pé wọ́n ní Naomi lénìí, pé Naomi sọ pé Naomi ṣe báyìí, Naomi ṣe kìí tọkàn lépa Queen Naomi láìbẹ̀. Torí ẹ̀ lórí wọn, orí Naomi ṣe ń mú gbogbo wọn. Bó ṣe wà yẹn, ó máa sú wọn, ó máa rẹ̀ wọ́n. Torí láì nídìí wọ́n sáré Naomi káàkiri. Mọ nǹkan tí Ọlọ́run ń ṣe ń sìn. Ọlọ́run wa tó máa ń lànà nígbà tọ́nà bá dí, tó ń lànà níbi tí ò sọ́nà. That is our God. Ó kàn yẹ pé èèyàn lè ṣe kó má sọ, torí tá a bá sọ, gbogbo wa ò ní mọ nǹkan tó bá ṣe ń go on. Ẹ̀yin náà ò ní mọ bí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Ọjájá Palace. Bẹ́ẹ̀ ni, torí bí Naomi ṣe wà yẹn. Tẹ bá ń gbọ́ ẹbọra, òun àtọmọ ẹ̀ àti kábíyèsí, ẹbọra ni wọ́n. In the sense pé ẹbọra tí mò ń sọ ní pé in the sense ẹbọra Olódùmarè ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè mí tán lè mí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ lọ́rọ̀ wọn. Tó máa lójútùú, irọ́ náà ń pa, wọn ò lè rí nǹkan kan ṣe fún wọn. Àbí Ọlọ́run yìí kọ́. Ẹ sọ pé a sọ bẹ́ẹ̀ o. Ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀. Ìgbà tí Naomi bá máa bí àwọn ọmọ tó wà nínú ẹ̀, àrá máa sán pa gbogbo àwọn oníṣẹ́ ibi. Ẹ lọ́kọ ọ́lẹ̀ o. Àrá máa sán pa wọ́n. Torí wọ́n lọ ń tọwọ́ bọ̀ síbi wọ́n fẹ́ fọwọ́ síbi tí ò yẹ kán tọwọ́ bọ̀. Wọ́n fẹ́ yọjú sí ibi tí ò yẹ kán yọjú sí. Ṣé mọ̀ pé ó di dandan? Ojú náà gbọ́dọ̀ pòórá mọ́ wọn lójú ni. Á pòórá mọ́ wọn lára entirely. Torí Ọlọ́run wa, ọ̀gbanigbani tí ń gbé ẹlẹ́ṣẹ̀. Ọ̀gbanigbani, Ọlọ́run ọ̀gá ògo ni. Ọba wa tó ń gbani, tí ò fi idà gbani, tí ò tiẹ̀ fi ọ̀kọ̀, kò fi ọ̀kọ̀ gba ìyẹn ọ̀kọ̀ tó máa ń gún, tó fi gún Jésù lẹ́gbẹ̀ẹ́. Ọba wa, Ọlọ́run ìyanu, kò kí ń fi irú ẹ̀ gbàyàn. Ó máa gbàyàn ní unexpectedly. That is our God. Torí ẹ̀ la ṣe sọ pé káwọn oníṣẹ́ búburú yẹn kán continue iṣẹ́ wọn, wọ́n á bá Ọlọ́run wájú. Yes, wọ́n á bá Ọlọ́run níwájú. Ṣeré o. Àsìkò eré ti kọjá o. Irú gbogbo àwọn oníṣẹ́ ibi tó sọ pé Ọlọ́run
wọ́n fẹ́ bá ja ìjàkadì torí ẹni bá bá ọmọ Ọlọ́run jà ó fi rẹ̀ ṣeré ni. Ẹni sọ pé òun ò réèyàn bá jà o, àwọn ọmọ Ọlọ́run ló kù tóun fẹ́ bá jà. Yẹ̀yẹ́ náà tù. Wọ́n fi iná ṣeré ni o. Ṣó yé wa báyìí? Torí ìgbà tí Naomi àti Kábíyèsí bẹ̀rẹ̀ àníyàn wọn, kò sí ẹnì kankan ńbẹ̀ o. Ìgbà tí Ọlọ́run rán Queen Naomi wá sí ààfin yẹn, kò sí ẹnì kankan ńbẹ̀ o. Lóòótọ́ sọ pé ó wá jẹun yó, pé òun fẹ́ máa fìtímáìsì Naomi àti Tádéníkàwò. Ẹ ríran wò, ẹ̀yin èèyàn mi. Ẹ sọ pé Independent TV, TV7 pé pé ìyá yẹn pé èèyàn Ọlọ́run tòótọ́ ni. Torí àwọn ò kí ń báyàn fi ọwọ́ pa idà ọba lójú. Ẹni tó bá dẹ̀ fi sọ pé òun jẹun yó fẹ́ fi ọwọ́ pa idà ọba lójú. Ara sán. Àwọn gan gbélégbò. Ẹ ríran wò. Ẹ sọ pé Ọlọ́run wà. Ó wà bí tàtijọ́, àwa là ń sin baba bí tàtijọ́. Ṣùgbọ́n this time around tó jẹ́ pé ọ̀rọ̀ Naomi o, lénìí o, lọ́la o, wọ́n ń sá korobá. Àwọn kan sọ pé irọ́ ni pé gbogbo nǹkan pé Naomi Kábíyèsí ò fẹ́ Naomi mọ́. Torí wọ́n ní irọ́ náà ń pa o. Ẹ jẹ́ ìyá sí mi ẹ̀dùn. Ẹ̀yin bloggers ẹ kàn ń parọ́. Kábíyèsí àti Naomi wọn ò tiẹ̀ ń ta síra wọn. Naomi wà jẹ́jẹ́ tiẹ̀. Kábíyèsí wà jẹ́jẹ́ tiẹ̀. Wọ́n máa ń sọ pé onírọ́ ni wá. Pé ibo la ti rí Naomi àti Kábíyèsí papọ̀ tó ń fẹ́ra wọn. Pé Naomi ti divorce Kábíyèsí, ó ti divorce ẹ̀ nìyẹn. Òun àti Kábíyèsí wọn jọ ní nǹkan ṣe papọ̀ mọ́. Pé káwa sí ni ká gbẹ́nu wa lọ́wọ́. Àwa kan pariwo àkànṣe. Mo ní Ọlọ́run má ṣe àwọn kan ní Thomas. Àwọn adọ́run mọ̀ọ́tọ́. Ó dìgbà náà ná. Torí ẹ̀ mò ń ṣèlérí fún wa. Mo ní àbí kìí ṣe Ọlọ́run yìí pẹ̀lú Naomi wọ́n á gbélé gbọ́. Ní sọ fún wọn pé kọ́ má ṣe gbogbo akitiyan, kọ́ máa ṣe wàhálà o, kọ́ máa sáré kiri nítorí Naomi àti Tádéníkàwò. Kán continue. Láìpẹ́ láì jìnnà, ẹ gbélé gbọ́. Àwọn gan á mọ̀ pé kì í ṣe Naomi làwọn bá jà o. Tí ò bá jẹ́ agbára Ọlọ́run mẹ́ta lọ́kan tó jẹ́ pé Naomi gan wà nínú wọn bẹ́ẹ̀ yẹn. Ó wà nínú because Ọlọ́run ti sókè Naomi àti Tádéníkàwò ọmọ ẹ̀. Wọ́n ti rì wọ́n bọnú ẹ̀jẹ̀ Jésù. Ó dìgbà náà ná. Ní kẹ́ má sáré yín o. Ẹ máa sá. Ẹ bá Ọlọ́run wájú. Ẹ ti kìlọ̀ léléyìí o. Àṣẹ ti gùn o. Bẹ́ẹ̀ ló máa rí o. Ó ti rí bẹ́ẹ̀ náà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe. Nǹkan tẹ́ bá dẹ̀ ní comment section, ẹ bá mi dá sí. Ọ̀rọ̀ ìyànjú ni là fún àwọn tó ń fẹ́ gbọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Bíbélì ti sọ, ó lẹ́ni tó bá létí kó gbọ́ ohun tí Ẹ̀mí Mímọ́ sọ láti sọ fún gbogbo ẹ̀dá. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.